Ẹ kú dédé wòyí gbogbo ọmọ Yorùbá. Mo kí ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ní kíkí ọmọlúàbí. Mo kí gbogbo abiyamọ pátápátá, mo kí ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Mo kí yín lórúkọ bàbá wa Professor Banji Akíntóyè, Àrólé Awólọ́wọ̀. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday Ìgbòho Òòṣà, the Akéwèjẹ of Yoruba land, ambassador of peace, ambassador of freedom, kàkàkí Olódùmarè. Pé ṣé àlàáfíà ni mo bá yín? Yóò dára fún yín, kò ní bàjẹ́ fún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, Bàbá Èkìtì àti ẹ̀gbọ́kẹ́ sọ sórí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel, mo wá rẹ́rìn chíún, kò kàn mí. Ọ̀rọ̀ Yorùbá dàbí pé àrán aṣọ wa níbi tó ti yá ni, àrán aṣọ wa níbi tó ti yá. Ohun tó yẹ ká gbárùkù tì, tó bá jẹ́ pé bí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel ṣe ká gbogbo wa lára, lọ̀rọ̀ ọjọ́ ọ̀la Yorùbá ká wa lára ni. Àbámọ̀ sí nínú ipò tá a wà yìí. Bí àbá tẹ̀ ti lọ, ìyá mi Bùnmi Adélékè, gbogbo yín ni mo rí, ọlá oyè wọ Sunday Ayọ̀rídé, yóò dára fún yín. Kò kàn mí any issue lórí social media yìí tí ò bá ti jẹ mọ́rọ̀ Yorùbá lè ṣe ẹ lè rí Bàbá Èkìtì ńbẹ̀, torí tèmi fi jáde nìyẹn. Ọjọ́ ọ̀la Yorùbá ló jẹ mí lógún. Mo fẹ́ bọ́ kúrò nínú ìyà, mi ò dẹ̀ fẹ́ jogún ìyà lẹ̀ dé àwọn ọmọ mi. Bí ọdún tó kọjá 2022 mo ti sọ, mo ní mo fẹ́ràn iṣẹ́ tí Àgbàlá Gabriel ń ṣe, mo dẹ̀ fẹ́ràn iṣẹ́ tí Alhaji Oríyọmí Hamzat ń ṣe. Mo ní ṣùgbọ́n kò lè tán ìṣòro gbogbo ilẹ̀ Yorùbá. Mo ní tí ì rí kankan o. Tẹ́ bá ní kí Oríyọmí nìkan máa ṣe kéèsì Ìbàdàn, mo ní 100 years lénìí Alhaji Oríyọmí ò tí ì rí kéèsì Ìbàdàn nìkan ṣe. Ṣé yẹn wá tẹ́ gbogbo ìṣòro ilẹ̀ Yorùbá? Ohun tó máa tẹ́ gbogbo ìṣòro ilẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ nínú wákàtí. Ọ̀rọ̀ Muyideen látẹ̀bàtì, ẹlòmí a máa sọ̀rọ̀ ọ̀rọ̀ Muyideen ni o, wọ́n náà ni o, wọ́n àná ni o, wọ́n ní kó máa kólé ni o, a máa làágùn lórí igi mú tí ò ṣe lóore kankan. Ọmọdé yẹ má pé ìpè kí gbogbo wa bọ́ kò nínú ìyà. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín gbé tínú ni ní tó máa ṣe wá lóore. Ọ̀pọ̀lọpọ̀ yín ò ní làákàyè débẹ̀ pé tí ìran Yorùbá bá bọ́ kò lóko ẹrú, iṣẹ́ tí Alhaji Oríyọmí Hamzat ń ṣe, iṣẹ́ tí Àgbàlá Gabriel ń ṣe, ìjọba ló yẹ kó máa ṣe. Aṣáàrí àwọn tó wà nílùú òyìnbó àrígbé ayé tán gbé. Ẹ ṣe jẹ́ kọ́mọ Yorùbá káránṣọ wa níbi tó ti ya. Òun ni mo fi nípa ọmọ Yorùbá ògo wa dà. Kí ló jẹ́ tí ọmọ Yorùbá jẹ́ tá a jẹ́ akúmọ̀mọ́jú dídì ń tó yẹ ká rán. Ọ̀rọ̀ Muyideen ni o, Muyideen ni o, Àgbàlá Gabriel ni o, iná dẹ̀ ń jó ọmọ Yorùbá lábẹ́ aṣọ. Àwọn Fúlàní dẹ̀ ń prepare nínú igbó how to attack the Yorùbá. Wọ́n dẹ̀ ń dè wá mọ́nú ìgbèkùn lójoojúmọ́. Lẹ́ni mo rí ibi tí the most notorious police officers Abba Kyari tó ń dó pẹ̀lú àwọn family ẹ̀, wọ́n prepare how to deal with the Yorùbá race. Àríyẹ̀rò àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá jáde síta, kò yẹ Àgbàlá Gabriel, kò yẹ Muyideen, obìnrin jáde síta, ọkùnrin jáde síta, all the useless bloggers wọ́n jáde síta. Ìyẹn náà pariwo ẹ̀, èyí tó máa ṣe èmi àtẹ̀yìn lóore
we refuse to support it. Ọ̀pọ̀lọpọ̀ ti rí pé ìjẹ́túndé lórí social media máa fi ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen máa fi pa kíní kan owó ni ẹ máa ná tán. Ṣé ọmọ yín máa dé bá owó òun lẹ̀? Èyí tó máa ṣiṣẹ́ iṣẹ́ ológo ayérayé tí àwọn oúnjẹ nínú ẹ̀ta ọmọdọ́mọ wa ó máa jẹ́ lọ. Gbogbo wa gbọ́ntí ni agbọ́ntí sí ni. We refuse to back it up. Yorùbá, ẹ jẹ́ aránṣọ wa níbi tó ti yá. Ẹ jẹ́ aránṣọ wa níbi tó ti yá. Ẹ fi Àgbàlá Gabriel àti Muyideen lẹ̀. Èyí tó máa ṣe gbogbo ọmọ Yorùbá lóore ni ẹjẹ́ agbárùkù tì. Ká lo agbára wa láti gba ìran Yorùbá kò nínú ìgbèkùn. Ká lo agbára wa láti gba Yorùbá kò nínú ebi. Ká lo agbára wa láti gba Yorùbá kò lóko ẹrú. Ká lo gbogbo agbára tọ́lọ́run fún wa láti gba ìran Yorùbá kò nínú ikú. Èyí tó yẹ kó mọ mú láyà wa nìyẹn. Bàbá yẹ wá sí bàbá ni ọba ti gbọ́ díẹ̀. Ó ní olówó tó bá lówó tó kọ́lé tó ra mọ́tò tí ní ẹ wá ń dùn pé ọ̀rọ̀ Yorùbá ní ṣe ò kà ẹ́. Pé ìyà ò lè jẹ àwọn ọmọ ẹ. Àwọn ọmọ ẹ lówó lọ́wọ́. Ìwọ gan ti ní pé tó bá lọ ti rí nǹkan fílẹ̀. Ó ní kó nítòun má gbàgbé wípé lára ogún tó fi ilẹ̀ di àwọn ọmọ ogun Fúlàní ti wà ń bẹ̀. Inú mi dẹ̀ dùn. Ìgbà táwọn ará bíbẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá tálákà nìkan náà pa wọ́n ti ń pa ìdí olówó náà lénìí. Ṣe jájọ rò ṣe. Ṣé rò pé tí ìran Yorùbá bá wà nínú ilẹ̀ tó túra? Ṣé mọ̀ pé Muyideen property government ló máa jẹ́? Àwọn òde àdé lóyìnbó rí bàbá mi Abe Abíọ́dún Abe yóò dára fún yóò ojú òní tì yín. Ọlọ́run ọmọ bá mi wà pẹ̀lú yín ẹ̀ẹ́nì ráre. Ó níbi tó òyìnbó máa kó wọn sí. Ọmọ òyìnbó ni wọ́n. Gbogbo àwọn tó wà lábẹ́ bíríìjì yẹn kì í ṣiṣẹ́ Oríyọmí Hamzat, kì í ṣiṣẹ́ Àgbàlá Gabriel, ṣùgbọ́n nítorí pé Yorùbá ò sí níbi tó yẹ ká wà. Yorùbá ti di alágbètọ́. Millions of them ló wà nígboro bẹ́ẹ̀. Mélòó ni Oríyọmí Hamzat máa ṣe? Ẹ fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ ni. Mélòó ni Àgbàlá Gabriel máa ṣe? Ẹ̀jẹ̀ náà ní rọ̀ lára ẹ̀. Àwọn tó ń donate owó lójoojúmọ́ tó bá pé ó máa sú wọn. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣe jẹ́ àtọ̀ sójú kan kí ìtọ̀ wálé o. Ṣe jẹ́ dìde kágbára wa kò nínú ìgbèkùn. Ṣe jẹ́ ká dìde káwa náà ó lè rí ògo wa lò. Ṣe jẹ́ káwa dìde ká jẹ́ kí ayé ó mọ̀ pé Ọlọ́run ò dá wa ní ìdá alágbe. Ẹ má bọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen lọ mí. Ọ̀rọ̀ Yorùbá, ọ̀rọ̀ orílẹ̀-èdè bí ìran Yorùbá ṣe máa bọ́ kúrò nínú ìgbèkùn, òun ni ẹ pè mí sí. Bí ìran Yorùbá ṣe máa dá ní ọwọ́ ara wọn. Bí ògo tó ti sọnù ní ilẹ̀ Yorùbá bó ṣe máa padà. Tẹ́nìyàn kan bá sọ fún yín pé ògo Yorùbá yóò padà nínú Nàìjíríà, wọ́n tẹ̀yìn ni o. Wọ́n tẹ̀yìn ni. Àìmọye Muyideen lábẹ́ bíríìjì. Àìmọye Daniel lábẹ́ bíríìjì. Mélòó náà fẹ́ kó mẹ́? Mélòó? Ọ̀nà àbáyọ kan tó wà fún ìran Yorùbá láti rí ilé ayé gbé àti pariwo pé ẹja kúrò lọ́dọ̀ àwọn jẹgúdújẹrá olè apanilẹ́kọ̀ọ́jayé yìí kí ìran Yorùbá ó ní orílẹ̀-èdè wọn. Nígbà ayé bàbá wa Awólọ́wọ̀, ṣé àárí àwọn tó kù díẹ̀ káàtó fún ni? Tí ìjọba dẹ̀ ṣe ìrànlọ́wọ́ fún wọn. Àwọn òyìnbó táwọn kan lò lé ní empowerment ọ̀dọ̀ bàbá Awólọ́wọ̀ nígbà yí àwọn bàbá Awólọ́wọ̀ ló fi ṣẹlẹ̀.
àwọn yẹn tó ló ṣe empowerment àwọn eléyìí ẹ̀pá ìyà bí kí n pè é wọ́n rán ìyà lágbára nínú ayé wa ni ṣé Oríyọmí Hamzat ló yẹ kó ṣé òun ló yẹ kó lọ máa ṣàyẹ̀ káàkiri abẹ́ bíríìjì tí n bá wo orí program yẹn Alhaji Oríyọmí ẹ dákun ẹ gbà mí o ẹyin kiri kankan iṣẹ́ ìjọba tẹ́ ẹ dìbò fún ni ṣùgbọ́n nígbà tó jẹ́ jẹjẹ gúdújẹrá nígbà tó jẹ́ pé a gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú ìpalára ìsọdòkú ìsọdahoro ilẹ̀ Yorùbá wake up ẹ jí lójú oorun ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ ìyà ara wa ìdátọ́lọ́dọ̀ ọba mi dá ìran Yorùbá a wà nínú ìgbèkùn à ń fi ìyà aṣọ yọ à ń fẹ́ kó ṣẹ̀ nírí kẹ́lẹ́ máa jáde síta ní oníkà máa bó jẹ́ 20,000 ní màá rí lórí YouTube bó jẹ́ 20,000 ní màá rí lórí tó yẹ ká ṣe oko ọjọ́ ọ̀la ẹ mọ̀ pé ojú ló ń ká ọmọ olè tí ń dájọ́ ojú ló ń kàn àjọ tó sọ pé èmi làjọ kàn eléyìí tí wọ́n kópa ọmọ gẹ̀ẹ́sẹ̀ kìí ṣe bàbá ìlú ló bọ̀ wá kó ni ẹ̀yin tẹ́ ń kó ilé tẹ́ ẹ̀kọ́jọ́ lálẹ́ di ọmọ yín ogun Fúlàní ń bẹ nínú tẹ́ ń gbìn lẹ́dà ọmọ yín wọ́n ń wò yín wọ́n rẹ́rìn-ín ẹ̀yin fara yín ẹ̀ mọ̀ pé àwòsúnkún ni yín kí ló dé tí Yorùbá ò ránṣọ wa tá a ránṣọ wa níbi tó ti ya wọ́n tẹ ògo wa lójú wa wọ́n tẹ wà mọ́lẹ̀ wọ́n sọ wá dé ẹni yẹ̀pẹ̀ àdè dìde ká speak in one voice that will reject Nigeria totally ọ̀pọ̀lọpọ̀ nínú yín bí ẹ̀ẹ́dá gbogbo ẹ̀ mọ̀ ẹgbójú bá dọ́nọ́ọ̀pù ní ilẹ̀ Nàìjíríà ní ilẹ̀ Yorùbá àbí bẹ́ẹ̀ dá gbogbo ẹ̀ mọ̀ ẹgbójú bá ọ̀kín bisikíìtì Ọlọ́run bẹ́ẹ̀ dá gbogbo ẹ̀ mọ̀ dáfọ́dé píjó ẹ̀dá píjó ẹ̀dá ẹgbójú bá píjó àwọn olùwà glass àwọn òkìtì pupa palm oil ó dà lẹ́ni gbogbo ẹ̀ pátápátá ó ti dòkú Nàìjíríà ti tẹ̀rì bẹ́ẹ̀ ni Olúwa glass Great Nigeria Insurance Company owned by Yorubas Union Brewery àwọn dà lẹ́ni gbogbo ìkólọ tó yẹ ká ṣiṣẹ́ rèé kí ìkólọ wa padà káwọn ọmọ wa rí ṣẹṣẹ ká rí owó ná ká gbégbé ayé ìrọ̀rùn irọ́ àárí eléyìí ọ̀rọ̀ àfà ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel látẹ̀bàtì iná dẹ̀ ń jó wa lábẹ́ aṣọ Ọlọ́run ní kò yìnbó ṣe àdúrógbò síta kẹ́mẹ́rà ní kí a ti gbé kámẹ́rà ìyá dẹ̀ ń tẹ wá ibi tó yẹ ká roko sí àroko sí ọmọ Yorùbá níjọ́ wo la fẹ́ bọ́ nínú ìgbèkùn níjọ́ wo la fẹ́ bọ́ kò lọ́wọ́ àwọn ẹni ẹ̀tàn tẹ́ǹtẹ̀ wá àwa ló kàn ẹ̀yin rèé lẹ́ ń jìyà yìí gàrí òṣèrà lọ́jà gbogbo nǹkan ló níyín lára àwárí yẹrò pé ọ̀nà òtítọ́ kan rèé nígbà yí àwọn bàbá wa wọ́n ti ṣe ó ti rọ̀ wá lọ́rùn rí àwọn bàbá wa ti di àjẹyó nílẹ̀ ìrí kì í ṣètàn káwọn náà wá dìde pé ókè àti wá rí pípé kò sí tí ó dáa tó lè lọ síwájú nínú Nàìjíríà mọ́ àwọn òde ṣe ní ẹ̀yìn Nàìjíríà dẹ̀ sọ wá dẹ̀ ní ẹ̀yìn lójoojúmọ́ ẹ̀rí yẹrò bàbá mi kan pè mí láìpẹ́ yìí ọ̀rọ̀ yẹn ló mú mi jáde síta ó ní bàbá Èkìtì mo ní sáà ó lóun ṣe wá gbàgbọ́ pé ológo ni ìran Yorùbá mo wá ní kí lẹ rí sà ó ní ọdún tó kọjá lọ
òun wọnú hòtẹ́ẹ̀lì kan ṣé hòtẹ́ẹ̀lì ni ọjà tó wọn lọ bìkan ní Canada wọ́n ní bí òyìnbó yẹn ṣe wá bá àwọn nìyẹn pé do you know Sunny are you in Nigeria pé wọ́n ní yes which part of it in Nigeria pé wọ́n ní Yorùbá wọ́n ní that's great do you know King Sunny Adé pé wọ́n ní òun mọ̀ pé even say they are from the same state pé ilé sẹ́yìn King Sunny Adé bíi 10 kilometres sí ọ̀dọ̀ òun ó ní ló bá bọ̀ òun pé that's the great people the Yorùbás the great people á dẹ̀ wà nínú ìṣẹ́ á wà nínú ìgbèkùn kò dẹ̀ tú inú kan lára wa ká jíjí òdodo kò tú inú kan lára wa ká jíjí òdodo bàbá yẹn ní ọ̀rọ̀ ilé tó fẹ́ sọ ìsà ó ní tànà àná ló ṣẹlẹ̀ sóhun ó lóun fẹ́ ṣe dìlìyàn ò fẹ́ dìlìbà ẹrù fáwọn kan níbi tó ń páàkì sí ó ní bí yàgò kú tó kọjá 50 seconds gbà tó máa padà débẹ̀ wọ́n ti já tíkẹ́ẹ̀tì fóun èmi wá ní irú tíkẹ́ẹ̀tì wọ àwọn onímọ̀ ṣe ń jà nìyẹn tẹ́ bá ti páàkì rọ tẹ́ bá ti páàkì síbi tó yẹ kẹ́ páàkì sí orí ìgbé ayé tó yẹ káwọn náà máa gbé ń bíbẹ̀ yìí ọmọ ológo tí ń gbégbé ayé ẹrú ó ní ló ń bá tíkẹ́ẹ̀tì lélẹ́yìí $45 bí èlò ló ná pé wọ́n ní nígbà tó máa tajú kọ́ lòun rí ẹni yẹn ò bá lọ bá ọlọ́pàá tó já tíkẹ́ẹ̀tì yẹn ẹ̀ló ọba jọ̀lọ̀ kò tí ì pẹ́ tó ń bọ́lẹ̀ ń bíbá yìí ó ní ló bá wojú pé are you from Nigeria ó lóun ní yes are you a Yorùbá man ó lóun ní yes you know Fẹlá ó ló wà lóun mọ́ ṣé o mọ Ọlámídé ó bá òun má ní yes ṣé o mọ Davido ló má ní yes ó ló dárúkọ olórin tó márùn-ún tó jọmọ Yorùbá ó ló wá ní wow ohun tó máa fi mọ̀ pé lóòótọ́ àti lódodo you are Yorùbá man kí ló fẹ́ fi mọ̀ pé lóòótọ́ Yorùbá pé ọmọ Yorùbá ni ẹ́ ta ni àkọ́bí Fẹlá ó ló máa ní Fẹ́mi pé òun tó sọ pé they are from Abẹ́òkúta òun tún náà rẹ̀ torúkọ wọn ó ní ó gba tíkẹ́ẹ̀tì yẹn lọ́wọ́ òun ó fà ya wọ́n rí ògo Yorùbá ní Canada àwa tá a wà nínú ògo ọ̀hún gangan a rí ògo ọ̀hún lò ẹ wá gbé ọ̀rọ̀ Muyideen lẹ wá gbé lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel lẹ wá gbèrú èyí tó yẹ kárù kí Ọlọ́run tètè gbọ́ kó gbà wá kó nínú ìgbèkùn ẹgbẹ́sẹ̀gbẹ́ mọ̀ pé ẹ̀ ń roko ìyá di àwọn àrọ́mọdọ́mọ ìran Yorùbá ni tọwọ́ Fúlàní bá tẹ̀ wá tọwọ́ Fúlàní bá gbá wa mú rí bí Buhari ṣe káràmásìkì mọ́ wọn nígbà tí Buhari wà lórí oyè gbogbo agbára tí Buhari ní ló fi sọpọ́tì wọn gbogbo agbára tí Buhari ní ló fi sọpọ́tì Miyetti Allah mo tún wo orí fóònù mi kan lẹ́ni wọ́n sọ pé if you fight Boko Haram you fight North gbogbo agbára tó ní ìjọba ẹ̀ ọdún mẹ́jọ yẹn ló fi fún àwọn Boko Haram àwọn Miyetti Allah lágbára ó kó bọ̀ fún wọn ó kó ọ̀tá fún wọn ó kó bọ́ọ̀bù fún wọn ẹ máa lọ gbà yín lọ you are the owner of the Nigeria ẹ tẹ̀lé débi tó bá wù yín bàbá wa Tinubu débẹ̀ kò rí èrò agbára bẹ́ẹ̀ lò kó lè ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ewu ń bẹ lóko ló gángan fún ara ewu ni ká tètè gbádà máàzìkì ká pakuru mọ́ ká jó dáadáa ká tètè rìjẹ́tì Nàìjíríà pé this is our home wọ́n dá yín padà tó bá jẹ́ ìtẹ̀jẹ́ ìgbésẹ̀ méjì ọ mẹ́ta náà fi dá yín padà ìbádá tó bá jẹ́ ọdún kan ọdún méjì náà fi dá yín padà sẹ́yìn ìbádá 64 years náà fi dá yín padà gbọdẹ àwùjọ kan lẹ́ni tọkọ ti yàwó àtọmọ national item náà kọ́ra wọn ẹ dáràn lọ́wọ́ Nàìjíríà ẹ jẹ́ ẹ bá tètè máa aṣọ yín níbi tó ti ya the Yorùbás tí ẹ bá tètè náà aṣọ yín níbi tó ti ya kí gbogbo wa kájọ wá rí alẹ́ sí pé Nigeria did not belong to us let us stand up and
fight for our freedom. Wọ́n ní tájá bá lẹ́ni lẹ́yìn àpọ̀bọ alẹ́ni lẹ́yìn ọ̀bọ ẹni àwọn tá a ní lẹ́yìn ó kọjá ẹni tó yẹ kó pọ̀bọ bẹ́ẹ̀ abárẹ́ ẹni bá abárẹ́ kìnìún àmọ̀tẹ́kùn ká máa wo mọ́lẹ̀ ni ṣùgbọ́n nígbà tó jẹ́ pé a ò ránṣọ wa níbi tó ti yá a ránṣọ wa níbi tó ti yá èyí tí ò kàn wá èyí tí ò lè fún wa ní ayọ̀ ànídálẹ́ là ń lo gbogbo agbára wa fún múrí kan ní o tó máa fojú Àgbàlá Gabriel rí o tó máa jẹ́ ìwọ tó jẹ́ pé kòtò ìbànújẹ́ ló ń gbẹ́lẹ̀ dà àwọn ọmọ ẹlọ́jọ́ ọ̀la if you did not support the Yorùbá freedom à ń pálówe látijọ́ yìí ni àti odi àtọ̀fọ́jú àti adití àtarọ tí ò gbọ́ràn àtẹnitórí ò pé mọ̀ pé Yorùbá ìyàlá ń jẹ nínú Nàìjíríà pé Yorùbá Nàìjíríà did not belong to us kí ló dé tá ò dìde kí ló dé a ti lògbà rí ìtẹ́jẹ́ ó di mímọ̀ fún wa pé àwọn bàbá wa ti jayé rí wọ́n ti lògbà rí bàbá mi sẹ́ni ìwé kan sí mi orí fóònù yìí ló wà láyé western region ìjọba western region ló sanwó tó dára jù fáwọn òṣìṣẹ́ tí ìjọba western region bá sọ 10,000 àwọn ọ̀dọ́ tó kù máa sọ bí 5,000 ni we are the giant of Africa the Yorubas not Nigeria ẹ lọ wọ́dí ẹ̀ dáadáa not Nigeria we the Yorubas we are the giant not by mouth the first the leader of black race àwa Yorùbá ni wọ́n dẹ̀ wá kó aṣọ àkísà sí wa lọ́rùn àwa náà dẹ̀ gbà ẹ̀yí já dìde kánáṣọ wa níbi tó ti yá àkókò rẹ̀ pé mi àtẹ̀yìn pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ṣó dìgbà tó bá fún gbogbo ọmọ Yorùbá pátán ni ṣó dìgbà tí ìran Yorùbá ò bá rójú láyè mọ́ kẹtó mọ̀ pé ikú ń bẹ lóde tó ń ké ramúramù ikú Fúlàní ń bẹ lóde tó ń ké ramúramù ta ni ó àgbà wá lọ́wọ́ ikú Fúlàní it is me and you ló máa gbára wa tá a bá ti ránṣọ wa níbi tó ti yá ògo ti yẹ we be able to have opportunity láti gba nǹkan wa padà àwọn bàbá wa ẹgbẹ́ ni wọ́n ní tí wèrè bá ti mọ̀ pé òun ṣe wèrè ìtọ́rẹ ní gánagànà ara ẹ̀ sàn Yorùbá dẹ̀ ń jìyà dẹ̀ ń yọ̀ a mọ̀ pé ìyà ń jẹ wá mo kọjá níwájú báǹkì kan ládólé ni wọ́n ní wọ́n ti tì pa ẹ wá wo àwọn àgbàlagbà bó ṣe sùn lẹ́ńbẹ̀ ẹ wá wo àwọn àgbàlagbà bàbá 70 80 ẹ rò pé wọ́n sọ wájú báǹkì yẹn di ọjà ni mi ò fẹ́ dárúkọ báǹkì ọ ni ẹ ti mọ̀ ànádà ìyà nìyẹn àwọn tó wà ń bẹ̀ yẹn lásán tí Oríyọmí Hamzat àti Àgbàlá Gabriel bá ní kó máa ṣiṣẹ́ wọn ọdún mẹ́wàá ìníwọ̀n tí ṣiṣẹ́ wọn tán láwọn tí mo rí ń bẹ̀ yẹn nìkan ọ̀nà wo lábí lè fi kò nínú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tí Nàìjíríà ń kó bá wa lára yìí ni pé ká yára wa kúrò láàrin wọn àwa tá a gbé ohun èlò Ọlọ́run dání àwa tá a gbé ohun èlò Ọlọ́run dání ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ pé Yorùbá ohun èlò Ọlọ́run ni ká yára wa kúrò lọ́wọ́ àwọn kílà àwọn tí ìbínú Ọlọ́run ń bẹ lórí wọn irọ́ àríyẹ̀rò àwọn tó fẹ́ gbà wálẹ̀ lásọ di tọ́ọ̀gì ìjẹta ẹgẹ ní ẹ̀yìn ọmọ Sunday Igboho tọ́ọ̀gì ní mo ní ìsókè tọ́ọ̀gì máa ó àwọn tí ò tọ́ọ̀gì ń sìn wọ́n máa tó bá yé yín jẹ́dẹ́lẹ̀ abẹ́ ẹ̀rí tó ń lọ ń gbòòrò ni báàkì tó tuntun kò lè yẹ gbogbo staff wọn ti wọnú wàhálà bẹ́yẹn
ẹbí wọn ti wọnú wàhálà gbogbo àwọn tó lówó tí báǹkì yẹn báyìí wọ́n ti rógùn ogun gidi ti wọlé tọ̀ wọ́n. That is how Nigeria ṣe ń gbá màmá wa lórí every blessed year. Àríyẹ̀rò ọ̀rọ̀ wa dàbí ẹni tá ní kànnà lẹ́rù tó lóun ti délé tán. Àríyẹ̀rò irọ́ ọ̀rọ̀ Muyideen ló mọ múláyà wa torí 20 naira 30 naira tẹ́ máa rí lórí YouTube lórí social media. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ẹ̀ fogúnlẹ̀ ni ogún ni bàbá yẹn sọ wípé ọmọ Yorùbá tí ò bá ti dìde odidi ọba ìlú ni first class ọba ni pé ọmọ Yorùbá tí ò bá ti dìde kí ìran Yorùbá ó gbára wọn kó nínú ìgbèkùn ó ń jogún ogun Fúlàní lẹ̀ di àwọn ọmọ ẹ̀ ní ó ń jogún ẹ̀ lẹ̀ ni o. Yorùbá ẹja anáṣọ wa níbi tó ti yá ògo wa yẹ ká lè rí lò. The Nigeria will not allow us to rí ògo wa lò. Nigeria will not allow us láti rí ògo yẹn lò. That is why you see them. Bí wọ́n ṣe dárúkọ region government ẹ rí pé gbogbo wọn takò wọ́n mọ̀ pẹ́tẹ́ bá tilẹ̀ accept region ọwọ́ pálábá wọn ṣe gíní. Àgbàrá ni ọ̀rọ̀ wọn kò lóhùn onílé wó wíìdì Yorùbá onílé ni òní gbà kan wo kẹgbàrá wọlé wa. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Yorùbá náà kan náà sọ pé tí ìdí bá bàjẹ́ tán tó nídìí ló máa ń dà ẹ̀rẹ̀ ayé wa lóde. Ẹ̀rẹ̀ ayé Yorùbá lóde. We have the way out tó lè solve orú problem tí Muyideen ní àìkàìmẹyẹ millions of Muyideen létí lábẹ́ bridge tó jẹ́ pé àwọn olóṣèlú wọ́n gbẹ̀gbẹ́ wọn kọjá lọ́rin lójú lọ́gànjọ́ tó bá tún nílò orí ṣùà lọ́gànjọ́ òru wọ́n á tún rán àwọn bẹ́ẹ̀sì wọn kan lọ lára wọn náà máa lọ gbé tá a pàtà fi ṣògùn owó wọn lára wọn náà máa tún lọ gbé. Tó bá fẹ́ rí níwọ̀n agbára wọn ó rọrùn fún wọn láti lọ sábẹ́ bíríìjì nígbà tó ti rí wọn lọ́sọ̀ pé ibi ìbàlẹ̀ lẹ́yìn sí ibi ìbàlẹ̀ wọn á kí mọ́lẹ̀ lọ́gànjọ́ òru ni. The only way that can solve the problem, the only way láti lè mú ọmọ Yorùbá kúrò lábẹ́ bíríìjì, the only way tó lè mú ọmọ Yorùbá kó má di alágbe mọ́ òun náà rèé. Government by the people, for the people. Pure Yorùbá. Mi ò gbọ́ English ò ní síbẹ̀. Mami Eunice Adélẹ́yẹ Adágún yóò ojú òní tí mami. Àánú Olódùmarè ọ̀gá ògo máa wá yín rí. Ẹ travel dáadáa, àwa tá à ń rìn kiri ń tójú wa rí. Tẹ́ bá dé Ìwó Road nìbàdàn tó bá jẹ́ ọmọ Yorùbá gidi ní ojú máa tiẹ̀ tó bá dé gáràjì ní Ilé Ifẹ̀ wà á káwọ́ bojú pé ṣé Yorùbá àwọn Yorùbá náà lélẹ̀ kí má wá sọ ti Adó Èkìtì kí má wá sọ ti Oǹdó Tàkúrẹ́ kí má wá sọ ti Lagos ó tó tún wá burú jù Ìlọrin nígbà tá a fẹ́ lọ sòkú ìyá Yorùbá tá a dé lọrin nínú odò ẹjọ́ tó lọ́wọ́ ẹ ṣàánú mi ìtì ìjẹun látàná ni àṣírí yín ò ní tú ẹ ṣàánú mi torí Ọlọ́run ebi ò ní pa yín ebi ò ní pa yín. Tẹ́bádé àwọn ará Ìbàdàn ẹnu wọn sì dùn ọkọ mi yóò dá fún àdúrà gan tí wọ́n gan máa gbọ́ tí wàá bójú wẹ̀yìn pé irú àdúrà ilé yóò gbọdọ̀ bọ́ sọ̀nù. Láyé àtijọ́ wọ́n ní Yorùbá máa ń tijú Yorùbá yìí fẹ́ kórúkọ owó bàjẹ́ ṣùgbọ́n lóde òní Yorùbá ti gbàgbé ń tán pè ní orúkọ wọ́n ti sọ ìtìjú nù. Every bus stop lẹ́tí máa rọ́mọ Yorùbá nígbà táwa ń gbẹ́jú bọ̀ àwọn Fúlàní yẹn àwọn afẹ́rẹ́ la máa bá lẹ́bẹ̀ẹ́ bá títí ọgbọ́n Babíyálà torí Ọlọ́run Babíyálà sírí ààbò Babíyálà torí Ọlọ́run Babíyá ẹ fún mi lówó Babíyá. Àwa ń gbàyẹ lọ́hùn àwa mú igi
ó yá àbírí àpò bábí àlẹ́ bábí àwa máa lùlù sí àwọn náà máa jó ṣàṣàlẹ̀ lè rí Fúlàní àtàwùsá ní bus stop wa kó máa tọrọ owó lé ní ọmọ Yorùbá ni wọ́n fún wa gbé lọ èyí tó yẹ ká rán àrán àwa tọ́lọ́run dá tògótògó àwa tí Ọlọ́run dá tògótògó tó fi wá ṣe olórí ohun gbogbo we the leader of black race all over the world bàbá yẹn ní iyì àti ògo Yorùbá òun rí lò ní Canada tíkẹ́ẹ̀tì tẹ̀ jábọ̀ torí pé òun dárúkọ first born Fẹlá torí pé òun jẹ́ ọmọ Yorùbá ó dẹ̀ fa tíkẹ́ẹ̀tì yẹya ntí yẹ ká rán nìyẹn pé anywhere tábàdé lágbàáyé káwa náà máa lo ògo yẹn lọ irọ́ ọ̀rọ̀ mú ìdílé tẹ̀bàtì ohun tó dẹ̀ lè mú irú ogun abẹ́ bíríìjì mú ìdí tó lè parun tó wà tó jẹ́ pé tá a bá ṣe jọ àwọn bàbá Awólọ́wọ̀ ti ṣe rí ohun gbogbo tó ṣe tí àwọn mo lè sọ ohun gbogbo tí àwọn Canada America London ṣe àwọn bàbá Awólọ́wọ̀ ti ṣe rí ní 50s. àbí ẹni ẹ̀ máa sọ fún mi pé kò sí owó tá a lè fi ṣe ni kí abẹ́ bíríìjì wa kó mọ́ lọ wọ́n ṣó máa kan bí Amẹ́ríkà ni ó lóun fẹ́ wálé ẹni yẹn ṣe ṣó rẹ̀ ẹni yẹn ló máa mú lọ síbi tó ti máa tọ́jú ìdìgbà tí wọ́n máa rí ẹni tó mọ̀ láàrin ní ṣe Amẹ́ríkà ni àbí Canada mo ṣáà fún Amẹ́ríkà ni ara àwọn ọmọ Yorùbá tó máa sọ wípé ó léye tó bá wo ìlú wọn ó léye tí ìjọba wa máa fún ẹ we can do it ṣé ìjọba tí ń wọlé onílé ìjọba tí ń wọlé onílé tó jẹ́ pé ògálé onílé fi bo títí ẹ̀wọ̀n mọ́lẹ̀ that is Nigeria for you ẹjẹ́ aránṣọ wa níbi tó ti yá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó wà lájò ló fẹ́ wálé àjò dàbí ilé ṣùgbọ́n ẹ̀rù àti wálé ń ba àwọn ọmọ ẹni ẹlẹ́ni ni ọmọ ológo ni wá tí ń gbègbè ayé ẹrú ohun tó ṣẹlẹ̀ sí Muyideen gbogbo wa rí pé kò dára ṣùgbọ́n tá a bá fẹ́ dópin ẹ̀ ẹja wá ọ̀nà láti jáde kó nínú Nàìjíríà that is the only way the solution for the problem ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó bá jẹ́ àgbà ní agboolé yín pé ní 70s 60s ṣé Yorùbá máa tọrọ agbé káàkiri ojú títì every bus stop àwọn mélòó ló sùn lábẹ́ bíríìjì ń gbà yẹn lọ́hùn nígbà tí ètò wà àwọn tó ń ṣèjọba tó jẹ́ pé aláàánú ni wọ́n tó jẹ́ pé àwọn tó ń ṣèjọba ń gbà yẹn lọ́hùn olóṣèlú ni wọ́n ń ṣe ọ̀jẹ̀lú àti kúrò ní ìran ọ̀jẹ̀lú ìran ọ̀ràlú láwa yìí àwọn tó máa ń ràlú tó máa ń sọ ilé dìgbẹ́ ọ̀ràlú ni wọ́n àti ń kúrò ní sẹ́ṣẹ̀ àwọn ọ̀jẹ̀lú àwọn eléyìí ń bàlú jẹ́ lọ ní ọ̀ràlú ni wọ́n ká máa ra ìlú lọ ní tẹ̀mítẹ̀mí and we have the solution. But we refuse to support the solution. Kò yẹ kó ná o. Àfibíṣólóore ní Muyideen. Oore pé àṣìírè gbàgbé. Ẹ jẹ́ aránṣọ wa níbi tó ti yá. If you don't want somebody like Muyideen again, kó tún jáde síta. Tí nǹkan bá ṣẹlẹ̀ solution, kí ló gbé wa débẹ̀? Kí ló mú kórú kan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀? Kí ló fà àyè gbà kí ló dé tàbí rí ọmọ Yorùbá tí ń ṣe alábàárù kiri àwọn tó ṣiṣẹ́ ìjọba bẹ́ẹ̀ èlò náà gbà the senators that tán gba almost be 30 million naira per month láti san 60,000 naira yes fún òṣìṣẹ́ ó di wàhálà sí wọn lọ́rùn ẹ̀tẹ̀ ṣe tó ń tàtẹ̀lé wọn mo rí àwọn kan ní Arẹ́gbẹ́ṣọlá wọn bẹ̀rẹ̀ sí ń kọrin wọn ń jó mo láwọn wèrè ìjọwọ́ lẹ fẹ́ bọ́ nínú ìgbèkùn
ìjọ wo lẹ fẹ́ bọ́ nínú ìgbèkùn ṣé ó yẹ kí olóṣèlú kan kó jáde kó tiẹ̀ bọ́lẹ̀ nínú mọ́tò kọ́ ọmọ Yorùbá kan kó tún lọ máa ṣe pé bàbá o àwọn tó ń pa yín wọ́n á fẹ́ bí pa yín lọ́sàn-án tó bá tún dalẹ́ wọ́n á tún fi kú máa wá yín kiri ẹ̀yin náà fi ń ṣe ríṣùà Yorùbá ẹja jì adániwáyé ò dá ìran Yorùbá fún ìyàjẹ adániwáyé ò dá ìran Yorùbá fún òṣì no àfọwọ́fà ní ìkórìtà tàdé ìkórìtà àfọwọ́fà ọmọ Yorùbá ni torí adániwáyé ti fún wa ní solution but we refuse to support the solution náà ló ń bẹ lọ́wọ́ mi ṣe rí white green yẹn èmi lè máa dọmọ yín lọ́wọ́ kí Ìgbò máa dọmọ yín lọ́wọ́ kí Fúlàní máa dọmọ yín lọ́wọ́ káwùsá máa dọmọ yín lọ́wọ́ now Hausa ti sọ wípé that white green belong to them they are the owner of Nigeria but this one be million let me call billion Igbo kó sọ pé èyí tí mo gbé dání belong to them one be million Fulani àti Hausa kó sọ pé this one belong to them it belong to me and you as a Yoruba man and a Yoruba woman. Ìkáwọ́ ò lásọ̀ tẹ́nitẹ́ni olójú ló lójú ẹlẹ́sẹ̀ ló lẹ́sẹ̀ ṣe rohun tá bá fi lé ní lọ́wọ́ òun ní ṣe tẹ́ni this is our home àwọn Fúlàní ti sọ pé àwọn làwọn ní Nàìjíríà this is our home tí Fúlàní ò lágbára lórí ẹ̀ láti claim ẹ̀ this our nation can solve many problems in our life ṣé mọ̀ pé nínú Orísun wa yìí Orísun tí mo mú dání Orísun wa yìí orílẹ̀-èdè wa yìí tí mo mú dání ó ti sọ free education fún wa rí ó ti sọ agriculture tó nípọn tó gbòòrò ó ti sọ fún wa rí what about the free air the security èmi náà gbójú bá pèpè la máa ń pè lọ́dọ̀ wa ń bí báyìí níwájú ilé wa àwọn bàbá wa máa ń ṣe pèpè ń bẹ̀ ibẹ̀ la máa ń sùn mọ́jú nígbà ooru tí ò sí pé ẹni tó bá sọ pé hey ń bẹ̀ ibẹ̀ la máa sùn mọ́jú tí wà tó máa lálàá àlá tó gbàyẹ kò sálàkàlà ọ̀pọ̀lọpọ̀ àlákàlà tá ń lálé ní òṣì ní ìyà ní ìpọ́njú ní ẹni tí ò jẹun lálẹ́ àná tí ò jẹun 001 or 100 tírú ẹni bẹ́ẹ̀ bá sùn ẹ mọ̀ pé wọ́n á gbóúnjẹ wá fún lójú oorun ìyà ló mú kẹ́nìyàn máa lálàkàlà orí pèpè yẹn làwa máa sùn mọ́jú kí pèpè tó jẹ́ pé tó bá wo wájú ilé bàbá ẹlòmíì àwọn bí mẹ́jọ lè wà ń bẹ̀ àwọn tí orí pèpè yẹn sùn wọ́n á tẹ́ nílẹ̀ wọ́n á sùn lọ kò sẹ́ni tó máa kéka ìmọ̀ wọ́n sáfó òru ni lọ́gànjọ́ òru ni o wà á tún dìde wà á tún tọ̀ wà á tún lọ sùn sórí ẹni tí atẹ́gùn tó ní ògùn á máa fẹ́ sí ẹ lára ara yín á máa dẹ́yọ̀ ẹ̀tẹ́ ẹ̀ lóde òní Fúlàní agbórí yín lọ sí left ọ̀tọ̀ ní Fúlàní tó máa gbé apá yín lọ sí right ẹ̀jẹ̀ fi ń ṣayọ̀ọ́yọ̀ Orísun ti sun adùn fún wa rí Orísun tí mo mú dání àbúrò màmá mi ni nígbà tó sọ ìtàn ó ti dàgbà ó ní nígbà tí àwọn wá iṣẹ́ nígbà yẹn lọ́hùn ọ̀nà 5 náà ti fún wọn ní appointment letter táwọn máa ṣe tọkíní tókéjì bọ̀m̀bọ̀ lékìtì ẹ̀wà ló jẹ́ sùn láàlámù lóló ẹ̀wà làwọn fi píìkì iṣẹ́ nígbà tí iṣẹ́ wà nílẹ̀ rẹpẹtẹ ògo ń rèé tí Fúlàní ti pamọ́ wa lára ògo ń rèé àwọn kọ́pìnì yẹn rèé
this is one list 60 companies in báyìí wọ́n ní some achievement, some of our achievement from 1952 to 1959 ọdún méje ni bàbá fi kọ́ ló fi dá ilé iṣẹ́ tó lé ní 60. ẹgbọ́n ìgbà wo lè yàn ní fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kó máa sẹ̀lẹ́tì takínítàkéjì bọ̀m̀bọ̀ lẹ́kìtì ẹ̀wà ló jẹ́ ẹ̀sùn láàlámù lóló ẹ̀wà. iṣẹ́ nǹkan lọmọ Yorùbá ò rí ṣe lénìí millions of graduates ló wà lábẹ́ bíríìjì. tẹ́ńbà túṣu désàlẹ̀ kòkò Muyideen táwọn ọ̀sọ̀pọ̀ nípa ó ní mental problem. yes àìmọye àwọn tó jẹ́ pé torí pé wáṣẹ́wáṣẹ́ kò ríṣẹ́ ló sọ di aládànná sígboro. àìmọye àwọn tó jẹ́ pé situation Nàìjíríà ló sọ di aláàbọ̀ ara. àìmọye àwọn tó jẹ́ pé ìrònú Nàìjíríà pé ṣé mi náà ò ní gbégbé ayé rọrùn ni ilé èèyàn l'Amẹ́ríkà ilé èèyàn London ilé èèyàn owó tá a máa fi wọ play gan lọ́dọ̀ọ̀hún gbogbo ko bàbá ẹ̀ ta gbogbo oko òbí oko kòkó bàbá ẹ̀ ta kò lè lọ. àwa bẹ̀rẹ̀ sí ronú ọpọlọ àwa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kíṣẹ́ majority of them pọ̀ lábẹ́ bridge. ẹ̀mẹ́yẹ àwọn tí Nàìjíríà ti dorí ọpọlọ wọn kodò ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ jáwé kọ́. This is opportunity for us láti gbára wa kó nínú ìgbèkùn torí èyí kan torí ọ̀la ni o. ohun abádẹ́ ṣe léni yóò dìtò bódọ́lá. ẹ má fi ogún Fúlàní ńlẹ̀ di àwọn ọmọ yín. Orísun yìí ti sọ adùn fún wa rí. níbi tó yà mí lẹ́nu dé Orísun yìí nígbà tó ń sọ adùn àwọn tó bá jẹ́ ọmọ Èkìtì Oǹdó tí n bá padà máa já mi mo gbọ́njú bá India ní Old Ondo State tíṣà doctor mo gbọ́njú bá àwọn Gambians di Ghanaians Norwegians àtàwọn Amẹ́ríkà àtàwọn Canada gan títí lórí British mo gbọ́njú bá wọn ní state mi ní Ondo. Majority of them they are doctor, they are teachers. Orísun wa yìí ló sún adùn fún wọn gbà yẹ o. Orísun ló sún adùn nígbà yí Awólọ́wọ̀ o. A gbọ́ wípé bàbá Awólọ́wọ̀ ń yá Nàìjíríà lówó o. Yorùbá ń yá Nàìjíríà lówó o. Kí ló dé tó fi jẹ́ pé ẹni tí bàbá yìí yá àyàn lówó lánàá ó wá di alágbélé ní Yorùbá wake up. Ẹ wake up kẹjá gbogbo wa lọ́wọ́ àwọn tó ń lo ògo wa bó ṣe wù wọ́n, lọ́wọ́ àwọn tó ń fi ògo wa tó po ògo wa mẹ́rẹ̀, lọ́wọ́ àwọn tó sọ wípé ojú la fi rí ètè wa ò ní kàn án. ẹ ṣé bàbá mi Gani Olódèdé wọ́n ní Ghana is my secondary school principal then nígbà yẹn lọ ògo Yorùbá ni o ló ṣe dọ́dọ̀ wọn. téèyàn kan sọ pé ìyẹn ní bá lè dàdúrà bí máa pa yín máa wọrú wọn báyìí pé ẹ rí wèrè ẹ rí ọ̀sìnwé. Màámi Eunice Adélẹ́yẹ adára fún yín sẹ́ ọ̀run ìṣerere yín máa ṣí màámi ẹ ní wálẹ̀. Yorùbá tó ń yá British lówó. Yorùbá nígbà yẹn lọ́hùn à ń yá British lówó. Wọ́n wá torí pé bí àwọn wọ̀nyí ṣe ń bá lọ ìta bá fi wọ́n lẹ̀ they will rule the world. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ lábẹ́ bó ti wù kó rí bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ Yorùbá a sì máa rúlù àgbáyé. Ọ̀run fàṣẹ sí kí tẹ ṣàdúrà bọ́lọ́run ṣe kọ́ ni a máa rúlù àgbáyé. Àwa ọmọ onílé ọlọ́nà rẹ ló délé bí yìí o. Àwa ọmọ onílé ọlọ́nà rẹ o ló dá lágbé yìí o. Tẹ́ bá fẹ́ sáfíìsì mọ́tò yín náà onílẹ̀ dára gbélé agolo tọ́lọ́run yọ̀ǹda fún mi dára gbélé ọ̀ẹ́ táàrà ní ṣé 6,000 tẹ́lẹ̀ ni yes 6,000 naira
látòrí 6,000 yẹn ló ti di 26,000 naira now lẹ́yìn yẹn tó bá ra 26,000 yẹn 1 litre tá à ń rà ní 700 naira is now 4,700 pé o fẹ́ ra ọ́ìlì mọ́tò kékeré sì nìyẹn o wà ná bí 32,000 naira ara wọn tó sọ pé ọ́ìlì mọ́tò wọ 70,000 naira ní now pé ìgbà yẹn lọ ìlú náà ń lò bóyá 15,000 naira bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn bàbá wa ti gbádùn rí àwọn bàbá wa lògbà torí ọ̀pọ̀ Ọlọ́run kẹwàá pé ṣùgbọ́n lójijì Nàìjíríà dínú Yorùbá lọ́rùn mu ó yẹ dátọwọ́ yín lẹ̀ dátọwọ́ yín lẹ̀ báwọn bàbá wa ṣe dálẹ̀ náà bá kó wọ́n wá sọ wá sínú ìgbèkùn Orísun ti sun adùn ìró èmi tẹ́mi ń bá yín sọ̀rọ̀ yìí inú oko kòkó ni ìyá mi bí mi sí inú oko kòkó pé kí ni ẹ ti jì mí ó jà ìwọ ọmọbìnrin ò bá ti má wá sóko yìí ṣe mí bá ìlú lé ní bàbá ló ń dára tètè ń bẹ ewé ọ̀gẹ̀dẹ̀ fàù ń tẹ́lẹ̀ ìyá dára jókòó lé lórí pọ́ọ́rọ́ ọmọdé jáde ńbẹ̀ wọ́n wá fọ ẹ̀jẹ̀ bàbá yìí ó di gírígírígírígírí ó di mẹtánítì ọ̀fẹ́ ni mẹtánítì Awólọ́wọ̀ mẹtánítì Awólọ́wọ̀ àìmọye ọmọ Ghana tàbí sílùú mi àìmọye ọmọ Gambia tàbí sílùú mi Orísun wa yìí ni o tó fi ohun gbogbo rọ̀ wá lọ́rùn in time of education ìrọ̀rùn ló bá dé the agriculture wọ́n gbé kíní kan ní kòrìkòrì àti ẹfun ìkan blue royal blue and white na àwọn bàbá wa máa fi kòrìkò náà máa fi kòkó Awólọ́wọ̀ máa deliver fún wọn lọ́fẹ̀ẹ́ ni á deliver oògùn tó máa fi tí kòkó yẹn ò fi ní bàjẹ́ tó bá dẹ̀ rí pé wọ́n ṣiṣẹ́ kòkó yẹn lọ kí kọ́mọ̀ máa fi ebi ṣiṣẹ́ kọ́mọ̀ lọ kò láàrín wọn á ti fún wọn lówó nígbà tó bá ta ọjà wọn bóyá bàbá ti gba 10,000 naira ó wá ta ọjà 100,000 naira wọn á wá bí léèrè wọn á tún bí léèrè ohun tó ṣe fún bàbá tèmi ni wọn á tún bí bàbá léèrè ẹni tó ta ọjà ó ti yá 10,000 naira tẹ́yìn olóyìnbó ń pè ní IOU ó ti yá 10,000 naira tó bá wá kókò ẹ̀ tó bá wá wọn kòkó yẹ tó pé òkè kòkó yìí o mo fi sọ̀rọ̀ ní 100,000 ló bá wá wọ́n wá tún máa bí wọ́n léèrè pé 10,000 tẹ́ ẹ yá yẹ owó àsánlẹ̀ yẹ ṣé kán yọ tán lẹ́ẹ̀ka àbí kán yọ lẹ́ẹ̀mẹ́ta ẹni bá fi ní ẹ̀yọ gbogbo ẹ̀yọ yẹ kúrò 90,000 yẹn ti kú àárọ̀ o ẹ bá mi kọ sọ́nà mẹ́ta bẹ́ẹ̀ kẹ máa yọ ẹ̀mẹ́ta ni máa sọ ìrọ̀rùn ló bá dé Yorùbá ẹjẹ́ bíra wa léèrè níbo ni ìrọ̀rùn yẹ níbo ló wà lénìí kí ló mú kí ìrọ̀rùn yẹ kó bọ́ lọ́wọ́ Yorùbá ìgbé ayé ìtura yẹ kí ló mú kí Yorùbá pàdánù ẹ̀ torí pé wọ́n kọ́ àwọn bàbá wa kẹran mérò ṣé àjọra ni Fúlàní wèrè ni wọ́n apanilẹ́kújayé ni wọ́n mùjẹ̀mùjẹ̀ ni wọ́n ẹnu mi gbà we are not the same Orísun wa tó ń gbógunti tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin. It is time for me and you to get up, not because of today, it is because of tomorrow. America tèmi náà bá lórí ọ̀pẹ́ máa jápa o tí ẹni bá ní Nàìjíríà ò sùn lé ní ó ti di òkú ṣùgbọ́n níbi gbogbo tá à ń jápa lọ àwọn bàbá wọn ṣiṣẹ́ yẹn lẹ́ni. They use all their energy to fight for the freedom of the unborn generation. Kí ló dé táwa náà lè ṣe? Kí ló dé táwa náà lè ṣe? Kí ló dé tá lọ́kọ́ lé tá ń fọwọ́ kó mi? Kí ló dé tí èèrà tí ò tó nǹkan tí ń dààmú wa tí ń lé wa kúrò lé? Mélòó lára Fúlàní? Kí ló dé tá dé gbà kí Nàìjíríà gbọ́ ògo dànù lọ́wọ́ wa? Tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí náà. Let us go back to the origin wa lélẹ́yìí Orísun wa ni. It belong to me and you.
òun ló lè mú irú ogun Muyideen kúrò ní ilẹ̀ Yorùbá. Láyé ìgbà àwọn ayé àwọn bàbá Awólọ́wọ̀ foundation mélòó ló wà tẹ́bá ohun tí àwa máa foundation gbà yẹn ni pé mo fẹ́ kọ́lé mo fẹ́ ṣe foundation ẹ̀yà tẹ́mọ́tẹ̀ fẹ́ ṣe foundation gbà yẹn lọ́wọ́ ẹ̀rọ kò wọ́n sì máa ń lọ lé ọkọ ni wọ́n á gúnyán lọ́dọ̀ wa ń bíbà yìí di àjẹyó pẹ̀lẹ́mu tó dáa foundation mo fẹ́ ṣe foundation lébi lọ́la o mo fẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni wọ́n fi ń ṣe nígbà tó lọ́rùn fún gbogbo rọ̀ wá lọ́rùn nígbà yẹn ló ilé òun ló di ìṣòro fún wa lẹ́nìí láti kọ́ Nàìjíríà ló fún wa pa a one person Fulani man control the cement over 270 million èèyàn gbogbo ọmọ Yorùbá gbogbo kọ́pìnì ọmọ Yorùbá tó ṣe cement èpìà Fulani wọ́n ti gbà sígbó torí pé Nàìjíríà belong to them. Àgàbàgebè ló délé ní eléyà wọn ní kíní kan foundation kíní kan jọkọ mọ ní ṣe wọn ṣe foundation lé kiri ni wọn ní rárá wọn ràn yàn lọ́wọ́ ni this is the only way tó lè ràn wá lọ́wọ́. I did not go against àwọn tó ṣe foundation o ẹ má ṣì mí gbọ́ ẹ má ṣì mí gbọ́ it is a good idea but kò lè solve problem wa. This is the solution. Bí Yorùbá bá ní million problem to today solution lélẹ́yìí awogbàrún rèé awogbàrún òre tọ́lọ́rọ̀ bá mi gan gbé kalẹ̀ torí pé Yorùbá ti sọ tó dára nù ọ̀tá wa ń lépa wá kiri when the Israelians táwọn náà sọ tó dára nù ọ̀tá ń lépa wọ́n kiri until gbàtẹ́ gba nǹkan wọn padà. This is time for the Yorùbá to fight for our right. Kí ni ẹ̀tọ́ wa òun orílẹ̀-èdè wa ni o a gbé Nàìjíríà kalẹ̀ fún ìpalára ọmọ Yorùbá a gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú ọmọ Yorùbá a gbé Nàìjíríà kalẹ̀ kí gbogbo ọmọ Yorùbá lè di alágbe káàkiri gbogbo àgbáyé. Bàbá mi kan bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní gbogbo Africans all the black race in Africa ó lọ́mọ Yorùbá ló travel jù ó ní kò sí ìlú tó máa dé tó ò ní bọ́mọ Yorùbá kí ló fà á ilé ló ń lé wọn jáde síta ilé wo ló ń lé wọn Nàìjíríà ní ò jẹ́ kọ́mọ Yorùbá orí ògo lo tábàdẹ̀ dẹ́yìn òdì wọn á rí ògo yẹn lò ilé dẹ̀ ń síkì lọ́wọ́. This is only solution láti bọ́kò nínú ìgbèkùn ṣe rí ọgbẹ́ ọkàn tí Nàìjíríà dá sí wa lára yẹ solution rèé. Lóòótọ́ la mọ̀ pé we have internal bleeding àti gbé wa lọ sọ́dọ̀ doctor solution rèé gbogbo àrùn tó ń ṣe ọmọ Yorùbá pátá solution rèé o tẹ́ bá sọ pé cancer ló ń ṣe wá solution cancer rèé gbogbo àìsàn tẹ́ bá mọ̀ ọmọ Yorùbá tó bá kó èdìlé ní solution rèé ṣé HIV lẹ́ ń pè solution rèé diabetes rèé solution rèé o gbogbo àrùn tó bá ṣe ọmọ Yorùbá lẹ́nìí this is the solution. Orílẹ̀-èdè wa káwa náà lè gbégbé ayé rọrùn orílẹ̀-èdè wa káwa náà lè rí ògo wa lò sáà máa gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá lóòótọ́ àti lódodo ẹja máa béèrè lọ́wọ́ ara wa pé as a Yorùbá man as a Yorùbá woman ògo Yorùbá àwọn àdá ẹja máa béèrè lọ́wọ́ ara wa bẹ́ẹ̀ torí Ọlọ́run kò fẹ́ wa fún ìyà kò dẹ̀ dá wa fún ìṣẹ́ ló fi gbé bàbá Professor Banji Akíntóyè jáde bàbá yẹn sọ story fún wa wípé ìyìn ṣe wòlíì o bàbá ní tó ń bá lálàá bóyá àlá tó ń lágbẹ̀yìn bóyá lòun rántí ẹ̀ ṣùgbọ́n ó ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun lálàá rí Awólọ́wọ̀ ó dẹ̀ ní ọ̀rọ̀ tí bàbá yẹn bá wọn sọ lójú àlá o wọ́n ní gbàrà táwọn dé Nàìjíríà ó wá jẹ́ yíyà tí màmá Jídé Olú ìyàwó bàbá wa Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tán ṣe 99 birthday àwọn wá ní káwọn lọ kí màmá ó ní bí màmá ṣe ń wò wọ́n lọ́kọ́ wá ní Bánjí máa bọ̀ Bánjí báwọn ṣe dì màmá táwọn dọ̀bálẹ̀ tàbí àwọn dì màmá wá dì mọ́ ó ní bí àwọn ṣe dì màmá yẹn màmá wá sọ sí òun létí pé Bánjí iṣẹ́ tí bàbá ẹ̀ ràn ẹ̀ ìjọ wo ló máa bẹ̀rẹ̀
ó lọ jókòó sí Amẹ́ríkà iṣẹ́ tí bàbá ẹ̀ rán ẹ kọ́ Bánjí ó dá mi lóhùn ni iṣẹ́ tí bàbá ẹ̀ rán ẹ ń kọ́ ó ní ẹ̀mẹ́ta ni màmá yẹn sọ Amẹ́ríkà lòun ti lálàá o màmá wa jẹ́rìí àláyé ní Nàìjíríà báyìí bàbá ní báwọn ṣe bú sẹ́kún nìyẹn ìyẹn ní pé Ọlọ́run fẹ́ràn ìran Yorùbá bàbá tí àwọn ọ̀jẹ̀lú náà àdèsí pé àwọn fẹ́ kó ṣe ògùfọ̀ nínú APC gẹ́gẹ́ bí Ayọ̀ Adébánjọ ṣe ń sọ̀rọ̀ kó náà máa tí Ayọ̀ Adébánjọ bá sọ̀rọ̀ kó tako bàbá ní pẹ̀lú ìran tó ń rí yẹ òun wá sọ fún wọn pé the rest of my life òun fẹ́ fi ṣe ọmọ Yorùbá ni pẹ̀lú ìran táwọn rí ẹni tó yẹ ká tẹ̀lé ní bàbá yẹ bàbá tó sọ pé òun ò fẹ́ kí èrà kó rin ọmọ Yorùbá ká má sọ pé wọ́n tẹ̀ pa kan ní ọmọ Yorùbá ẹ béèrè irú àwa yìí kò dùn lẹ́nu wa ó tún dùn lẹ́nu wa ṣọ́ọ̀bù Yorùbá lè ṣe ló jẹ́ kí àwa ọmọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá àwọn tó ti mọ Ìgbòho ti pẹ́ wọ́n mọ̀ pé Ìgbòho yìí ṣe lébi gbogbo tí Ọlọ́run fún èèyàn láyé lọ́lọ́run bá mi ti yọ̀ǹda fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo tí ènìyàn fi jẹ́ ènìyàn nínú ayé Ọlọ́run ọba mi ti yọ̀ǹda fún Sunday Ìgbòho was not a millionaire is a multi-billionaire tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàbá lè yọ̀ǹda gbogbo property tó nílẹ̀ tó sọ pé ìran Yorùbá gbẹ́dọ̀ kúrò nínú ìgbèkùn kí ló dé tí èmi àtẹ̀yìn sọ pé no mo mọ́lé olóyè Ìgbòho méjì ní Ìbàdàn àwọn tó bá jẹ́ genuine campaigner for the freedom of Yorùbá wọ́n á jẹ́rìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ilé Sunday Ìgbòho méjèèjì tó wà ń Ìbàdàn aṣọ the headquarter that is why tí Nigeria government ń lọ bọ̀m̀báàdì rẹ̀ wọ́n kọ́kọ́ dáná sùn kan we turn it to headquarter tírú àwa ìbá bọ̀ láti Èkó ń gbà yẹn lọ́hùn àyà sí ìlọ́lọ́ à ń gbọ́ hòtẹ́ẹ̀lì mọ́ nígbà tá a ti ní ọ́fíìsì nìbàdàn aṣọ ilé Sunday Ìgbòho di headquarter tó bá dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ á gbà wá tẹwẹ́tẹsẹ̀ ní ó dé táyì nǹkan sọ pé ẹ̀yin lẹ́ni lé tírú àwọn yẹn bá lè dìde pé ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ kó nínú ìgbèkùn kí ló ṣe èmi àtẹ̀yìn o. kí ló ṣe èmi àtẹ̀yìn mà sá tá a rí ọjọ́ ọ̀la tó dára lẹ̀ ohun tó lè fún wa ní ọjọ́ ọ̀la tó dára lẹ̀ that we say no ẹ jẹ́ àrò tọjọ́ ọ̀la wa lẹ̀ Fúlàní ò ní èrò tó dára fún wa Nàìjíríà gan ò ní èrò tó dára fún ìran Yorùbá mo ti sọ fún yín nígbà tá a lọ wo àkọsẹ̀ ìjáyé Yorùbá a rí wípé orúkọ burúkú tó gbélé wa lórí lògùn tó ń jà wá kí ló lè mógun òun kúrò nínú ayé wa oore o start up today join the race and God will continue to honor you bless you èmi àtẹ̀yìn àní parun tìrantìran this is our home ìkáwọ́ ò láṣọ ó tẹ́nítẹ́ní ìkáwọ́ ò láṣọ ó tẹ́nítẹ́ní olójú ló lójú o ẹlẹ́sẹ̀ ló lẹ́ẹ̀sẹ̀ o ohun tá bá fi lé ní lọ́wọ́ oníjẹ́tẹ́ni this is our own nation mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn lénìí bọ́dà mi you are a youth ọ̀dọ́ ní yín ilé sáré Bíbélì tiẹ̀ sọ wípé ọ̀dọ́ ìlú ni agbára ìlú kí ọjọ́ alẹ́ yín má bàa ráre somebody like me mo máa ń sọ dáadáa I don't deceive myself Nàìjíríà ti jẹrú ayé àwa ìmọ́lò títí wọn àánú àwa ò lè lájúlẹ̀ kí Nàìjíríà tó jayé àwọn ọmọ títí wa mọ́lò àìmọye ohun tó dára tí Nàìjíríà ti gbàdàdù lọ́wọ́ Yorùbá. Let us join hands together and say no to Nigeria. We did not belong to Nigeria. Our forefathers, they are not Nigeria. God bless you. Ẹrù dáadáa o. Ẹrù dáadáa o. Nígbà kan Ísírẹ́lì ti wà nínú ìgbèkùn. Wọ́n wà lóko ẹrú. Nígbà tí gbígbé wọn dọ̀dọ̀ lọ́run. Kì í ṣe pé gbígbé wọn dọ̀dọ̀ lọ́run àwọn náà ní iṣẹ́ tán ṣe tí adániwáyé fi gbà wọ́n lágbàtàn.
lójoojúmọ́ ní Nàìjíríà ń dá wa padà sẹ́yìn. Tá a bá fẹ́ lọ síwájú, tí ìran Yorùbá fẹ́ rí ògo rẹ̀ lò, ọ̀nà àbáyọ rèé o. Join the race. Join bàbá Akíntóyè and Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Ṣá tó lè mú àwọn bàbá yẹn ní pé tó bá kó ẹ̀jẹ̀ kan lára wọn, àwọn rẹ́dì. Ìran Yorùbá gbọ́dọ̀ ní àlàáfíà, ó gbọ́dọ̀ ní òmìnira. Ẹ jájọ dìde. Fúlàní ò lérò tó dáa fún wa o. Ẹ má gbàgbé lójoojúmọ́ náà ń wọlé pẹ̀lú táǹkà epo. Ẹ jẹ́ á ronú sí i. Ọmọ Yorùbá, tẹ́ ẹ bá ti jí láàárọ̀, ẹ béèrè lọ́wọ́ ara yín pé ògo Yorùbá á dà. You are blessed.